ìjọ tí mò ń lọ mọ̀ ń parọ́ ń bẹ̀. ṣọ́ọ̀ṣì wo lẹ ń lọ. àmàrò ẹ̀ ìfọ́mù ògbóni fraternity. òkè ògbóni ni. yes mi ń parọ́ mọ̀ ń parọ́ ń bẹ̀. mo ti rógbóni tó parọ́ dáadáa. mi ò lè ṣe ó yàtọ̀ síra wọn oníkálukú ló mọ nǹkan tó ń gbà. wọ́n rìn ní bèbè pé mo fura sí wọn páwọn náà pàǹtí mi. ẹ lè sọ bẹ́ẹ̀ o. èèyàn kúta ìkú ẹ change kọ́ lọ mọ́tò ẹ torí kíni ẹ lọ kọ́ gbogbo ẹ̀rọ àti ẹ tún sọ́dà tó fowó ṣe pẹ̀lú tẹlifíṣàn láì sọ fún mi ẹ ń gbé fíríjì ẹ ń gbé gbogbo ẹ láì ṣe ẹ̀yin lẹ́ni. òun ló pè mí tó ní kí n ta fírísà ni wípé ká fi sẹ́tù bíìlì wípé kò sówó ńlẹ̀ di sẹ́yìn gbogbo ẹrù yẹn wà ńlẹ̀. ẹ ti ta fírísà yín mi báyìí. ìta gbogbo ẹ wà ńlẹ̀ òsì nǹkan tí mo fọwọ́ kàn ní nǹkan ẹ̀gbọ́n wọn o bí ìpè mo kàn lọ kó kúrò ńlé. kí ló wá dé tán pè yín láti jọ ìtẹ́ ìgbé pé. èèyàn kú kò èpo oṣù kan òun lọ sùkúlù ọbìnrin oṣù rẹ ṣé wọn lọ bá ṣiṣẹ́ yìí. ìbáwọn náà jọ gbé títí tán fi kú. níbo lọ́jọ́ ń gbé níbo ń bẹ̀. kí ló kọ yín mà. orúkọ mi ni Títílọlá. kí ló ń tó ṣẹlẹ̀ gan. ó ṣẹlẹ̀ wípé. mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan kan o ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti kúrò lọ́dọ̀ ọkọ kan tẹ́ ẹ tún fẹ́ lọ fẹ́ ọkọ míì tàbí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ níyàwó sílé tẹ́ ẹ fẹ́ lọ rèé fẹ́ obìnrin míì níta àbí ẹ̀yin obìnrin tàbí ọkùnrin tẹ́ ẹ múra láti wà nínú relationship ẹ súnmọ́ bí ẹ wá kọ́gbọ́n mo fẹ́ ká kọ́ ọgbọ́n kan tàbí òmíì nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ yìí ó dá lórí Madam Kẹ́mi. Madam Kẹ́mi yìí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n ké gbàjarè síta kí ni tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ wà ńbẹ̀ tí a gbúdọ̀ kọ́. ọmọ ẹ̀dẹ́mà lẹni tó ṣètò yẹn ó yá ẹ gbọ́ bó ṣe ń lọ. àǹtí mi VP ni wọ́n ní Ìdó wọ́n teach wọ́n dẹ̀ ní èwo ni ń jẹ́ VP. vice principal ní secondary school so ó ṣẹlẹ̀ ní pé ara wọn ò yá so ó dẹ̀ ní máa nǹkan tí wọ́n jọ ń wọlé jáde kò kí ń ṣọkọ wọn o bíi man friend ni. so àlè. bẹ́ẹ̀ ni. àti yín lálẹ́. bẹ́ẹ̀ ni. ọkọ àǹtí yín ń kọ́. wọn ò lọ́kọ. wọn ò lọ́kọ. ṣé wọ́n bímọ. wọn ò bímọ ọ̀rọ̀ ọmọ náà ni wọ́n ṣe dọ́dọ̀ ọmọ arákùnrin yìí ó kéré sí wọn ṣùgbọ́n torí ọmọ òun ni wọ́n ṣe fẹ́. ṣé wọ́n fẹ́ ni àbí wọ́n yàn lálẹ́. wọ́n jọ ń yàlè nítorí pé àmọ́ gẹ́gẹ́ bí ọkọ kò yọjú sílé kò dáná wọn. àmọ́ mọ̀lẹ́bí mọ̀. mọ̀lẹ́bí ò mọ̀ o mọ̀lẹ́bí kankan ò mọ̀ ẹ̀ẹ̀kan ni mo rí rí. ìgbà tí ẹ rí rí. bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan gbogbo mọ̀lẹ́bí tó yẹ kó yọjú sí kò mọ̀. ìbéèrè wo ni bàtà ẹ rí lẹ́ẹ̀kan rí. bẹ́ẹ̀ ni ẹ rí pẹ̀lú àǹtí yín àbí. bẹ́ẹ̀ ni wọ́n wá fún patí ni Ìbàdàn. ìbéèrè wo lẹ béèrè lọ́wọ́ àǹtí yín. wọ́n ní pé àwọn ṣẹ̀ṣẹ̀ ní ìtì ni wọ́n ló níyàwó lé mo ní mo ló níyàwó lé wọ́n ló níyàwó lé ṣùgbọ́n àwọn wò pé bóyá ọmọ lè ta rẹ̀ jáde. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n má rì rí. wọ́n má rì rí ṣùgbọ́n wọn ò ṣàbíamọ. ọkọ ọgbà náà wà ń kọ́. ọkọ ọgbà náà wà Èkìtì náà ló wà. ṣé ilé rẹ̀ náà wọ́n wà tí wọ́n ti ń yọ́ lọ lé ẹni yìí. rárá o wọ́n ti divorce ẹni ẹgbà tí kò sọmọ láàrin wọn lẹni yẹn fi wọn lẹ̀. lálẹ́ ni tẹ́ ń sọ yìí. ọkùnrin náà orúkọ ẹ̀ jẹ́ Sọmí Ọlọ́nibọ́kọ. Ọlọ́nibọ́kọ. bẹ́ẹ̀ ni. ọmọ ìlú wo ni. ọmọ Ìdó ni. àǹtí yín yẹn wá ń kọ́ báyìí. àǹtí mi wọ́n ti kú àǹtí mi ti kú ara wọn ò yá wọ́n gbé wọn kiri. àìsàn wo ló ṣe wọn. wọn ò rí kókó kan tó ṣe wọn. ìlú wo la ti yẹn ń gbé. Ìdó ni wọ́n gbé. ṣé Ìdó yẹn náà wọ́n ti ń ṣiṣẹ́ olùkọ́. Ìdó náà ti ń ṣiṣẹ́ olùkọ́ gbogbo èèyàn ló mọ̀ wọ́n. kí lorúkọ wọn. orúkọ wọn máa ń jẹ́ Mrs. Kẹ́mi Adébáyọ̀. ọmọ ìlú wo ni wọ́n. ọmọ Ìbàdàn ni wọ́n. bólẹ̀ yìí ń gbé. Ìbàdàn. àǹtí yẹn tẹ́ni ọdún mélòó kó tó di pé wọ́n já láìsí. 54 years. 54. ìgbà tí wọ́n ń ṣòjòjò. bẹ́ẹ̀ni. tí wọ́n ń gbé wọn káàkiri. bẹ́ẹ̀ni. ṣé ẹ yọjú sí wọn. ìgbà yẹn. bẹ́ẹ̀ni. ṣé ẹ yọjú sí wọn. bẹ́ẹ̀ni. ó tẹ̀ mélòó tẹ́ ẹ yọjú sí wọn. ó tó ẹ̀mẹ́ta. bó ni wọ́n wà ń gbà náà. hospital. ìjọ wo wọ́n kú. wọ́n kú ní June. June. bẹ́ẹ̀ni. ọdún wo. lọ́dún yìí. bó wọ́n sin wọ́n sí. wọ́n sin wọ́n sí Ìdó nílé tí wọ́n kọ́ lọ tí wọ́n fẹ́ kàn ní Ìdó bí iná sin wọ́n sí. kí ló tó wá ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé. ẹ máa sọ̀rọ̀ sókè mà. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí wọ́n sin wọ́n tán máa yìí ó sọ fún wa wípé gbogbo ẹrù wọn òun máa kó ránṣẹ́. ìgbà tó pé oṣù kan ó pè mí ó ní òun fẹ́ máa kó aṣọ àǹtí mi ránṣẹ́ mo ní kó aṣọ àǹtí mi ránṣẹ́ torí kí lẹ fẹ́ máa kó aṣọ nìkan làǹtí mi ní ni ó lóun ti gbọ́ mo ní ẹ má kaṣọ ránṣẹ́ o. mo ń bọ̀ náà kó tó di pé àǹtí yín kú Bẹ́ẹ̀ni. níbo wọ́n ń gbé. wọ́n ń gbé nídòó. ṣé ilé Ọlọ́nibọ́kọ wọ́n ń gbé. wọn ò gbélé Ọlọ́nibọ́kọ kò kì í sùn tiwọn ó kàn máa ń wá wọn máa ń lọ ni kò sùn tiwọn rí. ṣé ń bá wọn gbélé ni. bí ìbá wọn gbélé. báwo lẹ̀yin ṣe mọ̀. ọmọ ìyá mi ni ọ̀rẹ́ mi ni ọkàn mi ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ni ọkàn mi ni ìyá mi ni onìkan ló kù fún mi níyà tí mo wojú bẹ́ẹ̀ ni. vice principal ẹ pè wọ́n. bẹ́ẹ̀ ni. ìgbà tí wọ́n wá kú. bẹ́ẹ̀ ni. ilé ibo wọn sin wọn sí. wọ́n sin wọn sí ilé tí wọ́n ń kọ́ lọ nídòó níbí. sẹ́yìn mọ̀lẹ́bí wá síbẹ̀ mọ́. àwa. kí ló tó wá ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tí ó wá pè mí ó ní pé wọ́n pè òun ní school àǹtí mi wípé torí response name orúkọ òun ló wà níbẹ̀ pé wọ́n pè òun wípé wọ́n fún òun ní lẹ́tà wọ́n fún ní condolence letter ó wá sẹ́ǹdẹ̀ sí mi pé mo máa nídìí láti wá sí Èkìtì o wípé láti wá máa process gratitude àti mo máa sọ fún pé lóṣù kan mi ò lè wá o ìgbà tí ó kì í ṣe ọmọ ajá lókù mi ò lè wá báyìí o pé mi ò lè yọjú sí pé mi ò lè wá pé ẹ tó ó tún lè fẹ́ ta kọ̀ǹténà kan tí mi fi ń tajà mo nítorí kí ni ẹ ṣe máa ta kọ̀ǹténà tí wọ́n fi ń tajà mo ní gbogbo nǹkan tó wà ń bẹ̀ nǹkan ẹnì kan ti jẹ́ ẹnì kan jẹ freezer ìkan jẹ ọjà ti bàjẹ́ ìyẹn tiẹ̀ ti lọ
ìkan jẹ freezer mo ní ṣé kan jẹ freezer ni ṣé freezer jẹ igi ni wọ́n ní ìkan ti jẹ gbogbo ọjà tibẹ̀ ti bàjẹ́ ó ti expire drink ti expire omi ti expire mo ní ó dáa mo ti gbọ́ wọ́n wá pè wọ́n wá ní kí n wá mo ní mi ò wá o wípé kò tí ì yá tí mo máa pé owó àǹtí mi ò tí ì dìbò ó di January kò wú ẹ̀ tó dìbò ó yẹ kí láńlọ́ọ̀dù máa yọ yín lẹ́nu ẹ má kó aṣọ ránṣẹ́ a máa wá family máa wá bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ìpè láti ọjọ́ ìpògbé kọ́ mi àwọn èèyàn dẹ̀ jẹ́ kí n mọ̀ torí ó ń jẹ́ kí n mọ̀ pé ó ti kan ilé àǹtí mi tí ò kì í ṣe tiẹ̀ ó mú mọ́tò wọn ó change kọ́lù ẹ̀ mo bèrè mo ní mọ́tò àǹtí mi kan olówó níbi tẹ́ ti fi yáwó 1 million àǹtí mi ò dẹ̀ sọ fún mi pé òun yáwó kò sọ fún mi rárá pé òun yáwó kò dẹ̀ yáwó kò sọ fún mi pé òun yáwó pé àwọn ti gbá lóhùn níbi iṣẹ́ àwọn ti fi san owó táwọn yá which is not true wọn ò yá owó àǹtí mi ò yá owó kankan níbi kankan ẹni kúta ìkú ẹ wá gbé mọ́tò ẹ change ẹ bẹ̀rẹ̀ sí ní ta property ẹ lọ ká ìwé lọ lé yín láì jẹ́ pé ẹ pè mí ẹ sọ fún mi. irú mọ́tò wo. Toyota Camry ni wọ́n ń lò. ta ló change ẹ. Mr. Oloniboko ló change kọlu ẹ. báwo lẹ́yìn ṣe mọ̀. àwọn èèyàn pè mí ní oríṣiríṣi torí àǹtí mi ti pẹ́ ní ìdó yìí. kọ́lọ̀ wo ló wà lára mọ́tò yẹn tẹ́lẹ̀. kọ́lọ̀ tó wà lára mọ́tò yẹn tẹ́lẹ̀ black ni. kọ́lọ̀ wo wọ́n á change ẹ̀ sí. àwọn èèyàn sọ fún mi pé wọ́n ti change ẹ̀ sí bóyá white àwọn èèyàn ṣàṣọ fún mi pé wọ́n ti change kọ́lọ̀ yẹn. àǹtí mi ti pẹ́ ní ìdó yìí tó jẹ́ pé wọ́n máa ń gbé nǹkan ránṣẹ́ sí mi oríṣiríṣi àwọn nọ́mbà tó ń pè mí tí mi ò mọ̀ rí wípé ọmọkùnrin yìí ó ti ta kọ̀ǹténà àti mo ní kò sọ fún mi mo dẹ̀ ti ń pè wọ́n ò gbé kọ́ mi. ọjọ́ wo lẹ pè wọ́n dà. mo pè wọ́n títí last early this month gan mo ṣe pè wọ́n ọkọ mi gan pè wọ́n wọn ò gbé gbogbo ẹbí pè wọ́n ò gbé wọ́n máa busy call wọn ò gbé call. ẹni Oloniboko ó ti change kọ́lọ̀ mọ́tò àǹtí yín. bẹ́ẹ̀ni. ṣé wọ́n jọ dáwó rà ni. wọn ò jọ dáwó rà o wọn ò jọ dáwó rà. báwo lẹ́yìn ṣe mọ̀. àǹtí mi jíìpù ló ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí epo wọn ló ta jíìpù ẹ̀ ló fi ra Camry ogún ẹ̀ ló fi ra. ẹ sọ kinní kan lẹ́ẹ̀kan ẹni létí àǹtí yín ń kọ́ lọ. bẹ́ẹ̀ni. tí mo ti parí. bẹ́ẹ̀ni. ẹni Oloniboko ti kàn án. bẹ́ẹ̀ni àǹtí mi dájọ́ ní skul wọ́n dẹ̀ sọ fún mi pé àjọ yẹn káwọn bá ti kó. ẹ ṣe wọ́n ṣe kàn yẹn. bẹ́ẹ̀ni. ṣẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ ni o. torí kíni. torí wọn ò jẹ́ kí n mọ̀ wọn ò jẹ́ kí fámìlì wọn lẹ́tọ̀ọ́ láti lọ síbẹ̀ lọ́kàn torí pé kò kì í ṣàwọn ni wọ́n ni. ṣùgbọ́n jọ wà títí tán fi kú ni. wọ́n jọ wà tán fi kú ni ṣùgbọ́n kò kì í ṣàwọn ni wọ́n ni. bóyá kíkàn tí wọ́n kàn yẹn bóyá wọ́n kàn láti fi ṣe ìdárò pé ok o bóyá wọn ní nǹkan kan míì nínú kọ́ sí báwo bí iṣẹ́ wọn ni. àwọn èèyàn sọ̀rọ̀ wọn dáadáa. tẹ̀bí wọ́n nílẹ̀ gbọ́. ó hàn lára wọn náà. bíi ti báwo. ó hàn lára wọn torí ẹni tó bá jẹ́ pé ìka ni. ẹ̀yin mélòó làbúrò. àwa méjì ni. tani àti tani. èmi àti ọkùnrin kan tó tẹ̀lé wọn. ṣọkùnrin yẹn ni. bẹ́ẹ̀ni. kí lẹ fẹ́ báyìí kí ló tó ṣẹlẹ̀ gan-an. àwọn fámìlì sọ pé kó kó gbogbo property àǹtí mi tó wà lọ́wọ́ ẹ̀ kó kó sílẹ̀ torí pé kò kì í ṣóun lónìí. àǹtí mi suffer ni wọ́n suffer ní ìlú yìí bí ọkùnrin gidi rí ní ìlú yìí láti fẹ́ ẹ̀yin tẹ́ tún wá rí dúró ogún ẹ̀ lẹ́ tún fẹ́ jẹ ẹ wá parọ́ ẹ̀yin já sí nǹkan tí ò kì í ṣe tiyín. bóyá ó ti ní àdéhùn tó jọ wà láàrin àwọn méjèèjì. wọn ládéhùn àǹtí mi ọjọ́ kan wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi. bí irú àwọn ọ̀rọ̀ wo. wọ́n ní iṣẹ́ gbogbo ọ̀rọ̀ táwọn bá sọ fún mi ni kí n máa sọ fọ́kọ àwọn nígbà tí mo fi sick bẹ́ẹ̀ ni mo pè wọ́n lọ́jọ́ yẹn wọn ò gbé call mi mo pè wọ́n wọn ò gbé call mi. irú àwọn ọ̀rọ̀ wo wọ́n sọ fún mi. ẹ ṣe wọ́n ní táwọn bá bá mi discuss nǹkan mi ò nídìí láti lọ máa tún bí ọkọ àwọn léèrè pé ọmọ ìyá ni ayé ọkọ ọ̀tọ̀ ayé tiẹ̀ ọ̀tọ̀ ayé ọmọ ìyá ọ̀tọ̀ láyé ọkùnrin sí ìyàwó sí ọ̀tọ̀ láyé báwọn ṣe jọ wà àti bí àmì àtàwọn ṣe jọ wà bí àwọn ò lè fọ̀rọ̀ pamọ́ fún mi ìgbà tí mo sọ fún pé àǹtí mi ń dájọ́ dé school wọ́n ní pé àwọn ti gbà á. school wo ni school àǹtí yín. secondary school kan náà wà níbí yìí Godem or something lórúkọ school yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn lọ sí school yẹn ní náà DVP. èló lẹ ní àǹtí yín dáńbẹ̀. wọ́n dájọ́ yẹn ìgbà tí àjọ yẹn wọ́n ti kó 500,000 lájọ yẹn mo wá sọ fún wọn ní àǹtí mi láwọn ń dájọ́ wọ́n ní àwọn ti gbà mo ní òkè ẹ sọ fún mi pé ẹ gbàjọ ṣùgbọ́n àǹtí mi sọ fún mi pé owó ìlú fẹ́ fi kanlé wọ́n ní àwọn ti gbà pé owó yẹn làwọn fi send ẹ̀ sí mi làwọn fi send ẹ̀ sí sísà mi tó dúró sọ́dọ̀ àǹtí mi ní hospital nígbà táǹtí mi kú tí wọ́n fún wa ní bill wọ́n dẹ̀ sọ fún wa wípé àwọn olówó táwọn lè san. wọ́n ti fi sanwó hospital bill. wọ́n láwọn olówó táwọn lè san ìgbà tí wọ́n wá padà wá sídò wọ́n wá pè mí wọ́n wá ní pé àwọn fẹ́ send owó sí àbúrò mi tó wà nífẹ̀ẹ́ wípé àwọn fámílì àwọn ló raise owó yẹn fáwọn ìgbà tó tún yá tí mo ṣàṣọ fún wọn pé àǹtí mi láwọn ń dájọ́ ní school ẹ lọ sí wọn ní àwọn ti gbà òun làwọn fi ṣe ètò bẹ́rì àwọn. ṣé àwọn nìkan ló dá bẹ́rì àṣẹ. àwọn nìkan kọ́ ṣe gbogbo àǹtí mi àwọn nìkan kọ́ ló dá bẹ́rì àṣẹ o gbogbo hospital bill gbogbo bàtà àǹtí mi fi sick gbogbo family ló support even tó fi sọ pé káǹtí mi kọ́ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi kọ́ máa sọ̀rọ̀ fún mi tí n bá pè wọ́n fún àǹtí mi kan wọ́n máa sọ pé káǹtí mi má bá mi sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ fún mi kọ́ máa sọ bí táwọn wà tí n bá sọ pé nbọ náà gbé wọn lọ́wọ́ ní sọ. ẹni ọkọ àǹtí yín àbí ẹ pé lọkọ lẹ́ẹ̀kan. mi ò tó wọn yọjú sílé wọn kó wọn sanwó orí ẹ wọn yanra wọn ẹtí òkè sùn ti yàn òkè sùn ti gbogbo ìgbà tí wọn fi sick tí wọn wà lé òkè sùn ti wọn ó máa ń lọ ilé lọ sùn tìyàwó ẹ ni. wọn àǹtí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí báyìí ẹ ti sọ̀rọ̀ mẹ́ta tẹ́ lọ́kọ àǹtí yín sọ fún yín nípa ọ̀rọ̀ owó 500,000. má ẹ mọ sùn ẹ bá ti ń sunkún àní rí ní tá a fẹ́ sọ yìí mọ́ o ẹ ló ti di ọ̀rọ̀ mẹ́ta tí ọkọ àǹtí yín sọ fún yín gbà tẹ́lẹ̀ béèrè owó ẹni wọ́n kọ́kọ́ sọ kí lẹ́ni wọ́n kọ́kọ́ sọ. wọ́n kọ́kọ́ sọ wípé àwọn ò mọ̀ gbà tó tún yá wọ́n tún sọ fún mi pé àwọn làwọn fi ṣe òun làwọn send sí àbúrò mi tó wà nífẹ̀ẹ́ wọ́n send 300,000 pé yòókù ẹ̀ òun làwọn lò táwọn fi ra coffin. ṣé àbúrò yín tó wà nífẹ̀ẹ́ ó ń lọ school lẹ́fẹ̀ẹ́. no ó máa rí sí bẹ́ẹ̀ ni. ṣé lóòótọ́ ló gba 300,000. bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí pé 200,000 lẹ̀ ń wá báyìí. àwa 200,000. ẹ lọ. àwa 200,000 mo ń sọ mọ́rọ̀ mi. bẹ́ẹ̀ ni.
kí lẹ wá fẹ́ gan báyìí kó tó di pé a pè brọ́dà yín láti sọ̀rọ̀. a fẹ́ gbogbo property wọn tó wà ní nkí àwọn kí wọ́n kó sílẹ̀. Ó dáa gbogbo property wọn tó wà ní ìkíyà yín Bẹ́ẹ̀ni. lẹ́fẹ́ Bẹ́ẹ̀ni. kí wọ́n kó sílẹ̀ Bẹ́ẹ̀ni. bíi kíni àti kíni. mọ́tò wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ gbogbo ẹrù 3 bedroom flat tí wọ́n kó lọ tán láwọn ti kó lọ lé bàbá wọn ẹ̀ tẹ́ ìyọ̀dún tẹ́ kọ́ ẹ̀rù ẹ̀kúnlẹ̀ lé bàbá ẹ kó lọ sí lé bàbá yín mo dẹ̀ sọ fún wọn mo ní kán má kó. ẹni ní she is very hard working wọ́n ń sọ báyìí ó dàbí pé ikú àǹtí yín ẹ̀dùn àwọn ènìyàn púpọ̀ gan-an. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí ma. orúkọ mi ni Títí Lọ́lá. ẹ dìde ẹ jẹ́ kí alàgbà yẹn wá ẹ yọ nǹkan tó wà létí yín yẹn wá. Ẹ káalẹ́ alàgbà. ẹ kálẹ́ o ó kọ yín sà. Ayọ̀dèjì Lábí mo jẹ́. báwo lẹ ṣe jẹ́ sí Madam Kẹ́mi tó dolóògbé. ẹ̀gbọ́n mi ni èmi mo tẹ̀lé lẹ́yìn. irú ikú wo ló pa wọ́n. mo yé mi o mo mọ̀ pé kì í sojú lásán tí ì bá ṣe ọwọ́ ọkùnrin náà ni òun ló wá jẹ́ kì í sojú lásán rárá. ẹ̀sùn tí ẹ̀rí díẹ̀ fi múlẹ̀ lẹ́fẹ̀ẹ́ ah yìí. bàbá kì í ṣe kéyìn lẹ́sùn kì í ṣe pé mo rí nǹkan tí. ẹnu kí ni ẹlẹ́fẹ̀ẹ́ ń sọ. bó lè sọ́ọ̀ṣẹ́jú ẹ̀ bá dúró báyìí ń sọ́ọ̀ṣẹ́jú ẹ̀. kí lè dé tẹ fi sọ̀rọ̀ àwọn kan báyìí. bẹ́ẹ̀ ni torí pé bó lè yóò ṣe kú tó lọ mọ jalè rẹ̀ èèyàn kú ó gbé mọ́tò rẹ̀ ó lọkùn láàrin ọ̀sẹ̀ méjì. báwo lẹ̀yin ṣe mọ̀. wọ́n pè wọ́n láti bí ṣé àpè wá ní. ìjẹ́ ti rí ẹ̀rí ẹ̀ fi dájú pé ẹ̀rí rèé o. ẹ kó bọ́ta tó bá wà ń gbòòrò bí kó bọ́ta kó wá jókòó bí kó wá fèsì mi kó wá sọ́ọ̀ṣẹ́jú mi pé òun kó mọ́tò rẹ̀ pé òun lọ ilé ẹ̀ kó lọ já nulẹ̀ lọ́rọ̀ kẹrù ẹ̀ tó lọ ń gbé sólà nulẹ̀ rẹ̀. ṣèbí wọn jọ ọkọ àtìyàwó ni. ara o ní wọ́n sọ bá àṣàwò àlè ni wọ́n jẹ́ síra wọn kò lẹ́ mo fẹ́ mi kó ní àlè kan lẹ́kìtì kò sọ bẹ́ẹ̀ fẹ́ mi. àmọ́ àbúrò yín ló mọ̀. àwọn olè mọ èmi ọmọ rí tí n bá mọ ní mo mọ níjọ́ tí mo wá sin ẹ̀gbọ́n mi lẹ́kìtì ni mo rí for the first time ìyìn rí. ẹ kíra yín. èmi ó sì á kí èmi nǹkan gbà yan kí fún kí n fẹ́ kí fún. kí ló ṣẹlẹ̀ báyìí. no kò sí tó ṣẹlẹ̀ báyìí tí mi wá fún bíbí láti ìgbà tí àǹtí mi ti kú ó pé àbúrò mi torí mi àti ẹ̀ sọ̀rọ̀ torí mi ọmọ rí òun àti ẹ̀mọ́jọ́ ń sọ̀rọ̀ yí pé landlord ní káwá kẹrù so a lè pè ní àdúgbò yẹn pé owó àǹtí wájọ́ ni ó di wọn ní January èèyàn kú kò tí kò sùn kan olùfẹ́mọ kẹrù rẹ̀ sí wọn bàdàn ṣé kò tí wá ní ìdìbò ìdìbò bẹ́ẹ̀ nù èèyàn kú báyìí kò kò sùn kan ó lọ sọ́ọ̀bù ẹ̀ ó lọ síbẹ̀ gbogbo owó bẹ̀ tó rà yẹn ó mọ̀ ń tajà ní gbogbo kọ́rúkọ́rú báyìí ló mọ̀ ń kówó sí gbogbo ẹ̀ ló kó. báwo lẹ̀yin ṣe máa. agbọ́ Ìbàdàn lẹ́yìn so bẹ́ẹ̀ so ní má ṣe pé ònìkan ní ọlọ́bẹ̀ kó wá sọ́ńbì tó bá ti wá jáde kó jáde nídìí kó wá fèsì ní bóun ṣe òun parọ́ olóòrò fún mọ́tò ìyàwó tó bá fún mọ́tò ìyàwó sáà ni ẹ̀tọ́ mọ́tò ní sáìn ibi tó ti fi yáwó wọn ní fẹ́ pépà aláàtì tó gbàdá tí wọ́n mi lọ fún àkáǹtì ẹ̀ kó wá fi hàn wá bí. ó lẹ́jọ́ nílé ni kẹ́ńpẹ́ tó talẹ̀ fún Kẹ́mi wá kó wá sọ fún wa pé ṣìrìtì yìí o sami àbí kíní boko ara rẹ̀ orí boko orí àwọn ọjọ́ ra rẹ̀. torí níjọ́ tí ọ̀rẹ́ àti Kẹ́mi kan pè mí tó jẹ́ Adébáyọ̀ yìí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ àti mi pé ta nílé ìṣọ́ọ̀bù rẹ̀ oníbómọ́tò sáìtì tó ń kọ́ kò sì pè lọ́kọ̀ ẹ̀ kò sọ fẹ́mi bó lọ́kọ̀ lẹ́kìtì kò sọ kankan fẹ́mi. ọkọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ láyé ṣé wọ́n ṣègbéyàwó. wọ́n ṣègbéyàwó Adébáyọ̀ nìyẹn jẹ́ ìyẹn ló wà ní Èkìtì yìí iṣẹ́ wọn gbọ́ báyìí bá ṣe sọ̀rọ̀. iṣẹ́ wo lanti yẹn ń ṣe. tíṣà ló ń ṣe. ipò wo wọ́n wà nínú iṣẹ́. vice principal ní ṣe. wọ́n gbọ́ yín sá. bẹ́ẹ̀ni. ẹ wá sọ wípé gbogbo àwọn tẹ̀ ń sọ ìbáyìí wọ́n ní lẹ̀ ń sọ. ẹ kó wá dúró bíi ṣe bí ẹ fà á lé ní ààyè ká pè wọlé. ẹ fọ́n láyé ẹ sí fóònù lẹ ẹ já mójú ajá kẹfì mú kó sọ ẹ sí fóònù lẹwù ẹ kẹsílẹ̀ wákà bí wàá bí ìṣẹ́jú mẹ́wàá káwọn èèyàn pè wọlé nídòó wọ́n pè láti Amẹ́ríkà wọ́n pè láti Ìbàdàn wọ́n pè lẹ́kìtì àwọn ọmọ skul rẹ̀ ó pè àwọn aládùúgbò rẹ̀ ó pè kò sí tí ò mọ̀ bẹ́ẹ̀ni. kí lẹ wá kí wá ní èmi rò pé ńgbà tí àǹtí yín kú tán bẹ́ẹ̀ni bó tilẹ̀ jẹ́ pé ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni ó yẹ kẹ́yìn àti ọkọ àǹtí yín yẹn wà ní ṣọ̀kan ni. ok kì í ṣọkọ. ẹ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣọkọ ẹ lálẹ́ ni ó yẹ kí ẹ lè wà tó ti jẹ́ pé òun náà ló wà nídìí. èmi ò ní gbàgbọ́ nù rẹ̀ tí n bá ti gbọ́ ròyìn yẹn báyìí èmi ní gbàgbọ́ nù rẹ̀ bá a ṣe débílẹ̀ ní kọ́nà já sun ayọ̀ nílùú yìí. kí ló dé. ó ti lérí tí ò lérí ni tẹ́fà bá ń ta nígbà orí wọn fẹ́ lé wọlé kò mọ̀ pé wọ́n ládé. abala pè wọ́n pé kí wọ́n wà. ń kò sí wà kí ni sọ ṣe ní lérí ni. ẹni wọ́n ti padà dé. ní lérí ni ní lérí ń ta ni ìdí ìṣògùn rẹ tí ìṣe òògùn rẹ olóńkó o fẹ́ pẹ́rù ẹlẹ́rù. bí àwọn nǹkan wo. ó bọ àga wà ń bẹ bẹ́ẹ̀dì wà ń bẹ tẹlifíṣàn wà ń bẹ sólà tv wà ń bẹ mọ́tò wà ń bẹ kọ̀ǹtínà wà ń bẹ. báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé kò ń jẹ́ ti challenge ẹ̀ rí pé tó ń kó yìí mọ́ kò. níjọ́ tí ń kó wọ́n pè wá. jẹ́ wá pè wọ́n. jẹ́ wá pò wọ́n. àní ò gbé fóònù láti bí oṣù méjì fóònù Kẹ́mi ó ló ń bẹ àwọn ọ̀rẹ́ Kẹ́mi léèrè pé kẹ́ fóònù pásíwọ̀dù ó ń lọ sùkúl Kẹ́mi ó fẹ́ mọ gbowó oṣù. ẹni ká pè wọlé ẹ̀yẹ sí kìnìlẹ̀ ẹ sí fóònù lẹ káwọn èèyàn pè wọlé kọ́kọ́ fáwọn ẹ̀ èèyàn kú kò èkó oṣù kan ó ń lọ sùkúl lọ́bìnrin owó oṣù ẹ̀ ṣé wọn ló bá ṣiṣẹ́ ni. ìbáwọn náà jọ gbé títí náà fi kú. níbo náà jọ ń gbé níbo ń bẹ. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Ayọ̀dèjì Lábí yìí. ẹ dìde ẹ bá ń yọ kíní etí yín yẹn náà. ẹ jáde iwájú Mr. Ọlọ́nibọ̀ kò ti dé tí wọ́n fẹ̀sùn kàn torí a ti kọ́kọ́ pè wọ́n tẹ́lẹ̀ wọ́n sì wá ṣùgbọ́n o rò pé inú ń bí wọn tí wọ́n fi lọ tẹ́lẹ̀ ni àmọ́ nísìnyí ni wọ́n sọ fún wa wípé wọ́n ti padà dé. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. ẹ máa bá wa sọ̀rọ̀ sókè ní sà. ẹ kálẹ́ ẹ kú ètò. ẹ ṣé ó kọ yín sà. orúkọ mi ni Mr. Ọlọ́nibọ̀ kò wọ́dẹ́ sánú. ọmọ ìlú wo ni. ọmọ Ìdó Èkìtì yìí ni. báwo ni Madam Kẹ́mi tó dolóògbé báwo lè ṣe jẹ́ sí yín. ìyàwó mi ni sà. ẹ ṣègbéyàwó. mi ò lọ dáná nílé wọn ṣùgbọ́n ṣègbéyàwó. irú ìgbéyàwó wo lẹ ṣe. court marriage.
ẹ ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sà ṣá lè rí dáadáa kò kì í ṣalẹ́ yìí láàsì rí bẹ́ẹ̀ ni sà ẹ̀sùn ẹnu wọn ti níyẹn díẹ̀ sí àbí ẹ̀sùn wájú díẹ̀ káwọn èèyàn lè gbóhùn yín. bẹ́ẹ̀ ni sà ó ti tọ́dún mélòó tẹ̀yìn àti wọ́n ti fẹ́ra yín àpàdé ní bí ọdún 4 sẹ́yìn ẹ bímọ fúnra yín rárá sà iṣẹ́ wo ni ìyàwó yín yẹn ń ṣe tíṣà mi níbo náà ti ń ṣe é. ìgbà tí mo pàdé ẹ̀ ó ṣiṣẹ́ olùkọ́ ní Ìgbólé high school Ìgbólé Èkìtì after tó ṣe promotion ó gba promotion letter ní ọdún tó kọjá ó wá lọ sí Notre Dame school ní Òṣì irú òkú wo ló pa wọ́n àwọn èèyàn ní ẹ sọ̀rọ̀ sókè wọn gbọ́ yín dáadáa irú òkú wo ló pa wọ́n. dókítà ló lè mọ̀ nítorí pé láti March láti wà lẹ́nu ẹ̀ láti gbé lọ sí hospital Federal Medical Center Ìdó Èkìtì níbí. Kí ni wọ́n ń complain. kó tó lọ sí ilé ìwòsàn ó complain wípé òun ò lè mí dáadáa èmi ẹ̀ ò gòkè. kí làwọn dókítà wá fìdí ẹ̀ múlẹ̀ pé ń ṣe wọ́n. ìgbà tí a dé ilé ìwòsàn wọ́n ní ká lọ ya x-ray pé bí èmi ẹ̀ ṣe rí later àwọn dókítà tó wá kọ wípé ká lọ ṣe x-ray scan Láfẹ́ Babalọ́lá àdètúgbé lọ́bẹ̀ a lọ nígbà méjì débi pé ìgbà tá ti wà ń bí wọ́n wá rí fáìlì lọ Ifẹ̀ lẹ́yìn bíi oṣù méjì tá ti wà ní oṣù mẹ́ta. ẹ ti wà ní FMC Ìdó. kí ni wọ́n wá ń fìdí ẹ̀ múlẹ̀ gan-an pé ó ṣe wọ́n. ìdí ẹ̀ tán fi múlẹ̀ nǹkan tán kọ sínú ìwé ni pé fluid wà ní àyà ẹ̀ ipò ní ò jẹ́ kó lè mí dáadáa wọ́n dẹ̀ ṣe operation fún lẹ́gbẹ̀ẹ́ méjèèjì wípé kán fa omi yẹn síta láti inú ẹ̀ nígbà àkọ́kọ́ wọ́n kọ́ ṣe níbí wọ́n tó wá ṣe ní second side nígbà tá a ti afẹ́ dé ni o. ẹ wo obìnrin tó wà lẹ́yìn yìí Títílayọ̀. ẹ wo ọkùnrin tó wà ń bẹ̀ yẹn Mr. Dèjì. ṣé ẹ mọ̀ wọ́n. mo mọ Madam Títí dáadáa. gẹ́gẹ́ bí àbúrò olóògbé. ṣáwọn náà mọ̀ yín. ó mọ̀ mí. alàgbà yìí ń kọ́. mi ò pàdé ẹ̀ rí ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ lórí fóònù. ẹ máa ń sọ̀rọ̀ lórí fóònù. bí irú àwọn ọ̀rọ̀ wo lẹ ń sọ lórí fóònù. ṣùgbọ́n mo mọ ìyàwó ẹ̀ dáadáa. ẹ mọ̀ ìyàwó ọkùnrin. irú àwọn ọ̀rọ̀ wo lẹ máa ń sọ lórí fóònù. òun àtẹ̀gbẹ́ ò kì í dá síra nígbà tí mo mẹ̀gbẹ́ wọn kì í sọ̀rọ̀ rárá débi pé mi ló ń bẹ arábìnrin yẹn pé kò ní í dá ẹ̀yin ọmọ ìyá wípé kò yẹ kẹ́ máa ṣe báyìí wípé kó jọ pé whatever tí ì bá ṣe sí wípé kó dáríjì tó yẹ nísà nǹkan tí mo máa ń sọ fún nìyẹn. ìgbà tí obìnrin yẹn wá kú bẹ́ẹ̀ ni sà ń bò wọ́n sí wọ́n sí. Ìdó níbí ni. nílé yín. ilé tí mò ń bá kọ́. òkè àwọn lónìí. òun kọ́ lónìí èmi àti ẹ̀ lónìí. báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. ìgbà tí mo pàdé ẹ̀ ó lóun nílẹ̀ ilé ó lóun ti nílẹ̀ sí Ìdó ẹ ti understand ó lóun ti fẹ́yàn kan rí torí kò sí nǹkan tó fi pamọ́ fún mi mo wá ní no problem pé kó gbé mi débẹ̀ ó ní half lot lòún ní ó dẹ̀ gbé mi débi ilẹ̀ yẹn ìgbà tó máa gbé mi débẹ̀ mo dẹ̀ sọ fún ó lọ́rọ̀ ọmọ ló jẹ́ kóun ti fẹ́ oríṣiríṣi ọkùnrin ó ṣàlàyé àwọn tóun fẹ́ fún mi mo wá ní ìwẹ̀ wípé kò lè wípé Ọlọ́run lè gba wípé kó jẹ́ ká gbìyànjú Ọlọ́run lè gba ti àárín àwa méjèèjì kó rọ́mọ mo wá ní màá dúró tì wípé ọ̀rọ̀ lé yẹn wípé màá gbìyànjú pé màá bá ṣiṣẹ́ lé lórí torí mi ò kì í ṣọ̀lẹ kò séèyàn tí ó mọ̀ mí nídòó àtẹ́kìtì wípé màá dúró tì ó jẹ́ nǹkan tó wà láàrin mi àti tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ lé yẹn. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lé. bẹ́ẹ̀ ni sà. àwọn ló lówó. kì í ṣòun ló lówó. ẹ mọ̀ pé wọ́n ti kú báyìí. gbogbo wa náà la dẹ̀ máa gbogbo wa náà la máa tán ṣe mọ̀. ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ kìnìún kan fún yín gbogbo èèyàn ló ń gbọ́ mi báyìí. pátápátá. kò sí èèyàn tí ò mọ̀ mí ẹbí mi kankan kì í ṣe olórí burúkú èèyàn tó bá gbọ́ lọ ní bọ́kú pípẹ́ èèyàn burúkú ni wọ́n ní gbogbo àgbáyé ó wá tọ́ka sí àbí kó nawọ́ sókè ṣe ọ̀dà sáà ìgbà tí mo máa pàdé ẹ̀ òun gan sọ ó náà ti ń sọ pé bí ọlọ́ni bọ́kú pé bí dáadáa ni wọ́n mo lè bá bẹ̀rẹ̀ iṣẹ́ lé yẹn mo wá sọ kìnìún kan fún bàbá bẹ̀rẹ̀ mo ní olóhùn bá burú ẹ ọkùnrin jà èèyàn tó kù fún yín lókùnrin wípé kò dáa wípé kò jọ wípé màá wò wípé kí n mẹ bí ẹ torí níwájú Ọlọ́run àtẹ̀yìn á lóun fẹ́ gbóúnjẹ ránṣẹ́ sí Ìbàdàn mò ń ṣoko dáadáa tí màá ṣe gàrí tí màá ṣe everything á lóun fẹ́ gbóúnjẹ ránṣẹ́ sí Ìbàdàn. irú iṣẹ́ wo lẹ́ ń ṣe gan. mo ṣiṣẹ́ ní Federal Medical Center mo dẹ̀ ń ṣàgbẹ̀ dáadáa àmà náà ti kọ́ṣọ́rìst mi kì í ṣọ̀lẹ. á lóun fẹ́ gbóúnjẹ ránṣẹ́ sí Ìbàdàn màá bá ṣu lóko màá ṣe gàrí á ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ ń bẹ̀ wọ́n ti máa wá gbé ó wá dọjọ́ kan mo wá sọ fún ó fún mi nọ́mbà àbúrò ẹ̀ obìnrin yìí mo máa ń pẹ́ ní ọjọ́ kan mo wá sọ fún mo ní kó wá mo ń lọ Èkó wọ́n dẹ̀ wà lọ́lídé mo wá sọ fún pé kó jọ wípé kó tẹ̀lé mi ó lóun lè fi ṣọ́ọ̀bù ńlẹ̀ mo ní kó jọ kó tẹ̀lé mi wípé kákan kí n mẹ bí ẹ̀ kankan nǹkan tó jẹ́ kí n mọ arábìnrin nìyẹn ó gbé mi lọ ilé ẹ̀ ní Ìbàdàn ilé obìnrin yìí mo wá ní kó jẹ́ kí n mọ lé Mr. Dèjì ó ní kò ní dáhùn níwájú Ọlọ́run àtẹ̀yìn bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ń ṣe nǹkan tí mo lè sọ lórí afẹ́fẹ́ but mo wá ní kó jẹ́ kí n mọ ìyàwó ẹ̀ wá pàdé mi ní bus stop bóyá Alákíá. ní ìyàwó Mr. Dèjì. yes mo ti kọ́ meet ìyàwó ẹ̀ oúnjẹ táwọn gbé bọ̀ ǹjọ́ yẹn ìyàwó Dèjì gbà tiẹ̀ Alákíá àwọn rọ́ọ̀fù ẹ ti understand bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn bí mo ṣe mẹ́bí yẹn nìyẹn. ọjọ́ tẹ́ ẹ ṣègbéyàwó tí ẹlẹ́ṣẹ̀ ní kóòtù yìí táwọn ẹbí wà ń bẹ̀. ṣẹ́rí ó máa ń tẹnu mọ́ nígbà lóhùn mọ̀lẹ́bí tó yẹ yín. àmọ́ ẹ̀ mọ àwọn yìí. pé mọkùnrin obìnrin mo sọ fún pé kò pé
ó wá ní kò sí nǹkan tó ń fẹ́ pè wọ́n fún wípé the only thing tí máa tẹ̀lé òun lọ sí kóòtù lọ ṣe ni pé òun fẹ́ ṣe changing of name wípé orúkọ èèyàn tóun jẹ́ wípé òun fẹ́ nìyẹn tẹ́lẹ̀ ní pé bọ̀ wọ́n sí mọ́. ṣe change of name lẹ lọ ṣe báyà ní changing of name la lọ ṣe ní court. ok kò ń ṣe wedding lẹ ṣe. yes rárá changing of name la lọ ṣe. wọ́n wá change ẹ̀ sí orúkọ ta ni. so ó wá ní ó ṣèǹjẹ orúkọ ẹ̀ sí Ọlọ́nibọ̀pọ̀ Olúwakẹ́mi Ọlámídé. wọ́n change ẹ̀ sí. yes. ìgbà tí wọ́n kú tán kí ló dé tẹ̀ ń ta kọ̀ǹténà wọn kí ló dé tẹ̀ pààrọ̀ ọ̀dà tí ń bẹ lára mọ́tò. Ọlọ́run náà ní lọ́wọ́ sá ó tó kú láti ta kọ̀ǹténà ó tó ṣaláìsí láti ta kọ̀ǹténà nígbà tí ọwọ́ wá kún mi torí gbogbo bó ṣe síìkì yẹn tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ lè lọ MTN conversation mi àtàwọn láti April gbogbo bí mo ṣe ń gbóbìnrin yẹn káàkiri láti March last week of March wọn ò yọjú Mr. Deji àti Títí ò yọjú ìyàwó Deji nìkan ló wá ìjọ tó dẹ̀ dé ó dé nírú alẹ́ yìí àárọ̀ ọjọ́ kejì náà pé màmá ẹ̀ ṣaláìsí tí mo fi lówó mọ́tò pé kó máa padà sí Ìbàdàn. àwọn Títí làwọn wà lẹ́ẹ̀mẹ́ta. kò wá sí ìdó rárá mo lẹ́lẹ́rìí wọ́n fẹ́ tó 30 lórí ọ̀rọ̀ Kẹ́misọ́lá nípa sickness gbogbo evidences tí mo lè fi sanwó lọ hospital tí mo fi ṣe everything ló wà nílé. àwọn Títí làwọn wà lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ta kọ̀ǹténà kí ló dé tẹ̀ pààrọ̀ ọ̀dà mọ́tò. èmi ló ní mọ́tò ara mi ní pààrọ̀ ọ̀dà mọ́tò. wọ́n láǹtí wọn ló ní. kì í ṣàǹtí ẹ̀ ló ní mọ́tò. ṣé ẹ̀ ń bọ́ mi. kí a lè rí ìwé ọkọ̀ yẹn. gbogbo ìwé mọ́tò àti ìwé ilé àti everything ló wà lọ́wọ́ mi torókùnrin sọ́lẹ̀ kan mo gbọ́ everything wípé mo lọ yọ. ẹni sùúrù àǹtí ẹni sùúrù wọ́n gbọ́ yín sà. ọkùnrin ní mo lọ yọ sólà mo yọ kinní kan nílé mo gbọ́ lórí rédíò mbẹ́ ṣe rí nǹkan téèyàn ò bá mọ̀ kó má máa sọ torí Kẹ́mi ti filẹ̀ ṣaṣọ bóra bí aṣọ o ṣe ẹlẹ́yìn ẹ̀ ń ṣe bí dáadáa kọ́lọ́run kó dárí jì mí. ẹ má yín sọ tiwọn ẹ sọ pọ́ìntì tí yín pọ́ìntì lára. ṣe rí nǹkan tó kàn wá bẹ́ẹ̀ èmi fúnra mi ló fowó ara mi ra mọ́tò fún Kẹ́misọ́lá mo ra mọ́tò ọdún tí mo ti ra mọ́tò ìjọ tí mo rà evidences everything wà lọ́wọ́ mi. lẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ sà. ṣé lórí orúkọ Kẹ́misọ́lá lẹ́ẹ̀ rà. orí orúkọ mi ni mo fi rà o ẹ mọ̀ láti ìgbà tí mo ti mọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí òun lo mọ́tò kan tẹ́lẹ̀ Highlander kò sanwó mọ́tò yẹn tán dílà wa ń gbógun tì ó dẹ̀dẹ̀ tí ń yọwọ́ pé ó ti fẹ́ bàjẹ́. dílà wo ni dílà yẹn wà. dílà yẹn wà ní Ìdó yìí. kí lorúkọ dílà yẹn. mi ì mọ orúkọ wọn ṣùgbọ́n tí bá rí wọn fẹ́ṣíálì mọ̀ wọn. bo ni ọgbọ́n ti ń ta mọ́tò. Iléṣà lẹ́ni yẹn ti máa ń gbé mọ́tò wá sí Ìdó. torí àlẹ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí á wádìí gbogbo ẹ̀ náà la. gbogbo ẹ̀ ni mo fẹ́ kẹ́ wádìí fínífíní tí ò ní. ẹ báwo la ṣe fẹ́ rí dílà yẹn. dílà yẹn ẹ bá fẹ́ rí mo mọ bí ẹni tí mo lè consult. kí lorúkọ dílà yẹn kí lorúkọ mọ́tò dílà yẹn àbí orúkọ ilé iṣẹ́. ẹ mọ̀ pé o ti ń lò kémi tó pàdé ẹ ìgbà tí mọ́tò yọwọ́ tí mọ́tò bàjẹ́ tó dàbí pé ọ̀rọ̀ orúkọ company là ń sọ. mo ní mi ò mọ̀ kí n tó pàdé ẹ lòun àtẹniyẹn ti pàdé. ìgbà tí ò sanwó ẹ̀ tán ẹ ṣàmọ ẹni tí ẹ bá ń dá sọ̀rọ̀. ṣe rí ìgbà tí ò sanwó tán ló pè mí nínú ilé pé mọ́tò yìí ti yọwọ́ wípé owó tí mo fẹ́ máa ná sí i wípé ó ti ń pọ̀ jù wípé ó bẹ́tà kóun ta kóun lè dáwọ́ ẹni yẹn padà then owó ẹni yẹn kú 600,000 ìkòkò di mọ́tò dẹ̀ ti bàjẹ́ àṣà dẹ́n ẹni tó wá ra mọ́tò ó rà ní kí náà máa ń pè ìgbà téèyàn ra nǹkan ní kinní ọ̀sílẹ̀ ẹni yẹn ti wá tó wá ra mọ́tò yẹn wọ́n ń pè lọ́ba sáà after yẹn lèmi wá rọra mọ́tò fún. irú èwo lẹ ra fún. mo ra Camry mo ra lórí orúkọ mi mo ra Camry fún ẹ mọ̀ pé mi lè máa gbé mọ́tò méjì pọ̀. kí ló wá dé pé ńgbà tó wá kú tán lẹ ṣe ń jẹ ọ̀dà ara ilẹ̀ tuntun. mi ì ṣe ń jẹ ọ̀dà ara mọ́tò. kí ni kọ́lọ̀ mọ́tò yẹn. black. kọ́lọ̀ wo lẹ wá kùn sí wa. black ló wà the same. yes torí ìgbà tí mo rà it's an accident vehicle ẹ understand mo lọ rà mo dẹ̀ tún ṣe mo gbé fún. ẹ mọ̀ ní tí ó ṣẹlẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ sà ẹ kó àwọn ìwé ọkọ̀ ìwé ilé ẹ kó wọn wá lọ ẹ kó ẹgbẹ́ ọkọ̀ yẹn náà wá bí. ṣẹ́rí mo fẹ́ sọ kìnnìkan fún yín ilé àtọ̀nà ní òní dàrú tí Kẹ́mi tó fi wà ní ọ̀dọ̀ ọmọ àyìnkí náà pé hospital tó wà lọ́nà ògbólé ibẹ̀ ló kọ́ lọ tó di ṣáàjì ẹ̀ débi pé tó wá sẹ́fẹ̀mtì débi pé afẹ́ Babalọ́lá lọ sífẹ̀ àwọn àbúrò ẹ̀ ò yọjú o eléyìí títí lòun wáyé ọjọ́ títí yọjú sífẹ̀ wọ́n gbé défẹ̀ nílùú àná mo défẹ̀ lọ́jọ́ kejì ló pè mí tí mo ní kó wá pàdé mi àǹtí ẹ̀ lóun ò fẹ́ anybody wọn mo ní wípé kò ní da ṣé ń gbọ́ mi sà wípé kò ní da gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wípé kẹ́bí ẹ̀ kankan má yọjú ni mo ṣe bẹ títí. ìyàwó mélòó lẹ ní. ìyàwó 3. mọ́tò mélòó lẹ rà fún wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta méjì yàtọ̀ sí ẹni ìyá mi ìyàwó mélòó lẹ rà fáwọn tó kù. ẹni àkọ́kọ́ mo ra pẹ́ńsù Camry fún. ó wà lọ́wọ́ wọn dísìn òun ló fi gbọ́mọ lọ sùn. dísìn rárá kò sí mọ́ ẹnì kejì ńkọ́. mi ì ra mọ́tò fún torí kò lè dáre. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ sà ẹ kó àwọn èrè tẹ́ bá ní ẹ kó wọn lọ́wọ́ wá ṣẹgbọ́ àwa náà ó. ẹ jọ sà mo fẹ́ sọ gbólóhùn kan fún yín sà yàtọ̀ sí pépà ẹ jọ ṣé mo lè má àwọn ẹlẹ́rìí wá. ẹmẹ́lẹ́rìí wá. and then wọ́n ní mo kẹ́rù ẹ̀gbọ́n wọn. wọ́n lẹ ní ó tó di pé wọ́n lẹ kẹ́rù ẹ̀gbọ́n wọn torí táìmù ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. ẹ jọ mo pe madam Títí. wọ́n ní ẹni kí ẹ dúró. ó ní kí n mú fóònù ẹ̀gbọ́n kì í sẹ́ǹdì ẹ̀ ni. ẹ dúró náà ẹjọ́ táwọn rò báyìí. mo gbọ́ gbogbo ẹ̀. wọ́n lẹ sọ wípé ó kú ta ìkú ẹlẹ́fẹ́ máa fi ẹrù wọn ránṣẹ́ sí Ìbàdàn. irọ́ tẹ́lí nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe kú tí mo lọ school tán fún mi ní condolence letter mo pè é wípé wọ́n ti fún mi lẹ́tà báyìí báyìí mo ní láti ṣàlàyé fún yín pé wọ́n ní ìwọ ni next of kin o ìgbà tó bá máa ráyè kí tiẹ̀ má gbé wípé kò wá o
ó lóun lè ráyè wá báyìí mo lémi náà bí sì báyìí wípé ṣùgbọ́n ó dìgbà tó bá rí ẹ kẹ́nìtì tó jáde. báwo lẹ ń ṣe wá rówó gbà jáde. àgbowó àìtí ìlọbẹ̀ dísìn. owó cooperative báwo lẹ ṣe rí gbà. owó cooperative owó tán. ṣé mo débẹ̀. owó tán náà dá sí cooperative. mi ò tí ì débẹ̀ dísìn. ẹ ti gbà. mi ò tí ì lọbẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ mi ò tí ì yọjú tibẹ̀. owó lẹ wá sẹ́ndì sẹ́ni tó wà nílé Ifẹ̀. tí mo sẹ́ndì tó wà nílé. àbúrò obìnrin ni. tí mo sẹ́ndì owó sí. mi ò sẹ́ndì owó sí. wọ́n lẹ sẹ́ndì 300,000 kan sẹ́ni tó wà nífẹ̀. ṣé sẹ́ni. sí ẹni tó wà nífẹ̀ bó lẹ ti rí yẹn. ìgbà tó kú tán owó tó yẹ ká san lọ hospital jẹ́ 1.8 million. ẹ understand mo dẹ̀ lọ sáré kiri ń bí àwọn ará sùkúù ẹ̀ dáwó àwọn ọ̀rẹ́ tó wà lóṣogbo dáwó òun dẹ̀ ní èèyàn kan sẹ́ndì owó láti Amẹ́ríkà sóhun títì mo ní kó má sẹ́ndì ẹ̀ sí mi ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ mo ní kó sẹ́ndì ẹ̀ sí á lè àdì ẹ̀kọ́ ká lè fi sàwọn owó yẹn gbogbo evidences ló wà ńlẹ̀ sà. ẹ̀bọ̀ tí wọ́n sọ báyìí ọ̀rọ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀ ti fi mọ́tò yẹn pé ẹ̀yáwó ẹ̀yá 1 million bì kan pé ẹ̀dẹ̀ yá wọn owó kan. Ọlọ́run ràn yín lọ́wọ́ sà ṣe rí bọ́n ṣe wà ẹ̀ ṣe mọ̀ ẹ̀ wọ́n sọ báyìí mi ìbéèyàn àgíwò ẹ̀ ọ̀dà sàn mi ì ṣe olórí burúkú tí n bá sọ fún yẹn pé mo yáwó ń bì kan ṣe rí gbogbo gbàtọ́rọ̀ nira tí òṣòwò lọ́wọ́ mi mọ́ ni mo sọ fún yín pé wípé mo ti gbìyànjú wípé mo ti fẹ́ yáwó kan yẹn wípé kan jọ kan ràn mí lọ́wọ́ mo pe Mr. Deji nígbà tí mo gba sẹ́kọ̀ọ́ ọ̀wọ̀ tó fẹ́ fọlọ́pàá wá mú mi ń dò mo pe kó wá dúró tẹ̀gbẹ́ nígbà tí òṣèyàn ta dúró kò jọjú dìsín onímọ̀ lọ ń pa àbúrò òun ó sọ fún mi lórí fóònù pé mò ń pe àbúrò òun pé ṣé mi mọ̀ kó wà percentage mi ó ti ẹ̀ ń ṣe ẹjọ́ tó yẹ ká máa rò lórí bíi torí nǹkan tó ń ṣe mi expect ẹ̀ sí wọn pẹ̀lú bí mo ṣe dúró tẹ̀gbọ́n wọn tó ti mo tẹ̀ dúró tì wọn mi ò láyè nǹkan tó ṣẹlẹ̀ wípé ó sọ lórí fóònù lẹ́ẹ̀kan wípé kán mo tẹlu ẹ̀ kí náà pè wípé kán mo freezer ṣe everything òun ló pè mí tó ní kí n ta freezer ni wípé ká fi settle bill wípé kò sówó ńlẹ̀ dísìn gbogbo ẹrù yẹn wà ńlẹ̀ ẹ ti ta freezer yẹn mi báyìí. ìta gbogbo ẹ wà ńlẹ̀ kò sí nǹkan tí mo fọwọ́ kàn ní nǹkan ẹ̀gbọ́n wọn o bí ìpè mo kàn lọ kó kúrò ńlé. kí ló wá dé tán pè yín láti jọ ìtẹ́ ìgbé pé wọn. mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan I was sick lórí terribly bí oṣù mẹ́rin. oṣù mẹ́rin kẹ̀ náà ti ń pè wọ́n ti ń pè. oṣù mẹ́rin kẹ̀ kò tí ì lè dọ̀sẹ̀ méjì bí mo ṣe dé láti ibi tí mo lọ lórí ẹ̀mí tán ní kí n try kí n rest wọ́n náà ṣe pè yín dè ní gan tẹ́ ẹ̀ gbé. ṣebí fóònù mi ní ẹ wò ó ṣebí fóònù mi ní kọ́ tó wọlé ṣe everything ìgbà tí mi tẹ́ pè mí nígbà méjì tí mi gbé kọ́ mo ṣáàjì fóònù mi ìgbà tí mo máa débẹ̀ mo rí mẹ́sẹ̀gì yẹn ni mo kọ́ lọ straight. mo wá straight fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ṣe rí àtẹ̀jíṣẹ́ yẹn ni mo kọ́ rí straight mo dẹ̀ pé nọ́mbà yẹn immediately later tí mo wá wo miss call ni mo wá rí nọ́mbà yín tí mo wá wò gbà mo ti pẹ́ nìyẹn kájọ sọ̀rọ̀. ó dà á rí àwọn ìwé yẹn kó tó di ṣé kìí ṣe pé ẹ ti lọ dá ọgbọ́n sí àwọn ìwé kó tó dọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run báyìí. má jẹ́ kó séyàn tí ó mọ̀ mí Ọlọ́run má jẹ́ ẹ lọ trace everything tí n bá ṣe láyé mi ì ṣe olórí burúkú mi ì dẹ̀ ń parọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ìjọ tí mò ń lọ mọ̀ ń parọ́ ń bẹ̀ ṣọ́ọ̀ṣì wo lẹ ń lọ. àmàrò ẹ̀ reform Ògbóni fraternity òkè ògbóni ni. yes mi ì ń parọ́ mọ̀ ń parọ́ ń bẹ̀ mo ti rógbóni tó parọ́ dáadáa. mi ò lè ṣe ó yàtọ̀ síra wọn oníkálukú ló mọ nǹkan tó ń gbà. tòótọ́ ni mò ń sọ fún yín o orí afẹ́fẹ́ mo ti rógbóni tó parọ́ dáadáa orí afẹ́fẹ́ náà ló sì ti parọ́. jẹ́gbọ́n mi ò lè ṣe ẹ béèrè mi. ó lóun ló ń pa àyàn kó ń pa ìyá òun pa ọmọ at the end of the day ọmọ yẹn padà ẹni tó lóun pa wà ládó ní ìsìn àṣírí padà tú ògbóni yẹn sì rèé ó nípò nínú ẹgbẹ́ ògbóni kò síbi táwọn ògbóni ò ti wá lágbàáyé tí wọ́n wá ní bí wọ́n ṣe padà wá discipline ẹ̀ ó sì parọ́. ṣe rí ẹ béèrè mi lọ́wọ́ àwọn èèyàn dáadáa ipò ọ̀dẹ́sán mi ọlọ́ni ìbọ̀kú nídùú àti lẹ́kìtì. pé ògbóni kì í parọ́ yẹn kì í ṣe olórí burúkú. ogun atọ́ o ṣùgbọ́n wọ́n bọ̀ ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ abájọ tí wọ́n fi ń bẹ̀rù yín pẹ̀lú ẹ lóògùn ògbóni yẹn náà ni wọ́n fi ń bẹ̀rù yín pẹ̀lú. oògùn kẹ ẹbí bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ mò ń ń sọ pé burú ni. èmi títí ò lè sọ pé mo burú sóhun láti gbọ́dọ̀ àti mọ́ra. ẹ̀yin táyà bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹrù gàlẹ́ ti dé kò ṣeé ṣe mo ń bọ̀ ẹrù gàlẹ́ ti dé ẹ̀yin táyà bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà 070 WhatsApp nìkan lẹ́fi lè pè wá o táyà bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí láti lò 07072766278 ìyẹn táyà bá sí ní orílẹ̀‐èdè Nàìjíríà ni o WhatsApp nìkan lẹ́fi lè pè wá láàrin ìṣẹ́jú bíi mẹ́ta péré la nítorí pé ẹrù gàlẹ́ ti dé 07072766278 tẹ́ bá wà lórílẹ̀‐èdè yìí nọ́mbà tí ẹ fi lè pè wá 07042007701 ẹ̀jẹ̀ asáré ó láti ṣe ojú ọjọ́ yẹn ti ń rodò ní o ẹ̀lú ẹ̀ka alẹ́ yìí ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ o. yes sir. ó kọ yín sà. Mr. Sunday láti dèrò. à ń gbọ́ yín sà o. Ní ṣẹṣẹ sà. àmì pápá àpá ń sà. Bàbá yẹn ní àyàn lówó ẹjọ́ òbí wọn kí wọ́n fowó tó ń báyìí. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. Possible. ẹ ṣe. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ pé tó. yes sir pápá àpá ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá. Ọlọ́run sọ láti ọmọ àrùn. yes sir. Bàbá yẹn ní àwọn pé tọ́jú táwọn lọ fáwọn ẹ̀ parọ́. Láti jọ lọ́gbọ̀n ni làwọn. Ṣé ìlú ọ̀nà kan nìyẹn ni? èwo ló jẹ́ irọ́ ń bẹ̀ bẹ́yẹn. RF reform Ògbóni fraternity tẹ́ bá dé àwọn ibìkan lẹ́kọ̀ọ́ ibìkan wà ní wọ́n ń pe ibẹ̀ yẹn tẹ́ bá ń lọ sí Mushin tẹ́ bá ń gba ọ̀nà tẹ́ bá ń bọ̀ látọ̀nà Ìtìrẹ́ tẹ́ kú Ìrẹ́lẹ́jà ẹ dé Ògùn bus stop kẹ́ tó dé ọ̀nà tó lọ sọ́nà Sọ̀lọ̀ ẹ rí ibìkan tí wọ́n kọ́ gàdàgbà bẹ̀ báyìí pé ìjọ Ọ̀rúnmìlà wọ́n sì àwọn ṣíà tó fi máa ń jókòó ní àwọn ṣọ́ọ̀ṣì láyé àtijọ́ sí èsì kálíkì irú ẹ̀ ló wà ń bẹ táwọn èèyàn ti ń jọ́sìn ìkan náà tún wà ní Èbúté Mẹ́ta
tí àwọn olóògbóni wà káàkiri àgbáyé so ìjọ náà ni wọ́n ń pè é. Hello yes sir ẹ ṣé ayaba mi ò rí kinní yẹn yes sir yes sir bẹ́ẹ̀ni yes sir yes sir àmín ìyá gbé pé yìí ni ẹ lọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ kalẹ̀ fún ètò sà. Ọlọ́run ló ń ṣe ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá. Tómilọ́lá ló ń pè yín ẹ̀gbọ́n mi láti Europe. Ìlú wo ní Europe mà. Ní Germany. Germany à ń gbọ́ yín mà o. Ẹ jọ sà mo ní ìbéèrè kan tó wà very important tí mo fẹ́ béèrè lọ́wọ́ Mr. Ọlọ́fin ṣàwò bóyá Ọlọ́fin bọ́kọ. Ẹ jọ sà àǹtí Kẹ́mi Olódùmarè bá mi fọ̀run kẹ́ wọn. Ṣé ọtọ́ ọdún mélòó táǹtí Kẹ́mi ti ń ṣiṣẹ́ as a teacher kó tó di principal? Vice principal. Kó tó di vice principal. Then èló ni sálárì wọn ọmọ mélòó náà tọ́ ní school ṣé kò lájẹṣẹ́kù ni kò kí ta sálárì ni tó jẹ́ ọkọ wọn yìí tó ń pè àwọn ọlọ́kọ wọn yìí ná gbogbo owó tí ò dẹ̀ ní kankan mọ́. Ẹ jọ̀ọ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ mo lè dáhùn ẹ torí ọjọ́ ti lọ ẹ ṣé máa dáhùn lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé láti Europe ní ojú ọjọ́ yẹn ti rodò láti Germany ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń sáré já sáré wọlé yìí ọ̀dà torí ẹrù gàlẹ́ ti dé o mo sì fẹ́ ẹ já sáré yẹyọ kan yìí wò ẹgbẹ́ ìwò náà ẹ lọ ẹ kálẹ́ o hello gbọ́ yín o orílẹ̀-èdè wo lẹ ti ń pè wá yìí ó dà Mr. Ọlọ́nibọ́kọ a mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára lọ́hùn ẹ ti máa dé bíi 7 ṣẹgbọ́ a máa ń bẹ̀rẹ̀ 7:30 mọ́tò yẹn náà ẹ gbé bọ̀ ṣẹgbọ́ ẹ̀yin náà tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn èrí tẹ́yìn náà bá ní ẹ̀kọ́ wá ṣẹgbọ́ Ọlọ́run bá wa yanjú ẹ̀ àrìmọ́lẹ̀ rẹ̀ ṣẹgbọ́ ó dà ọ̀sẹ̀ tí ń bọ̀ la máa pàdé ẹ má bára yín já o Ọlọ́run bá wa yanjú ẹ̀ ó dà.